bó bá jẹ́ oníṣẹ̀ṣe náà ṣó lè ṣe fáwọn oníṣẹ̀ṣe just like báwọn èèyàn ṣe ń bí ẹ pé ṣó wọ́n lè wáṣọ ọ̀ṣẹ̀ṣẹ̀ yín kán wáṣọ ọ̀ṣun yín kán fi ṣerú nǹkan tó ṣe fáwọn KNS yìí kó lè gbà á. Abike Jaganban ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Yinka Tnt o. Ọ̀rọ̀ náà ló dá lórí fídíò àsàrà ìlú tí Yinka Tnt gbé jáde níbi tí wọ́n ti ń fi orin ìjọ kérúbù ìjọ aláṣọ funfun tí wọ́n ti fi ń kọrin okó àti òbò èyí tó jẹ́ ìbanilórúkọ jẹ́ fún ìjọ aláṣọ funfun. Lóòótọ́ kì í ṣe ìjọ aláṣọ funfun nìkan ni wọ́n feature nínú fídíò yìí, àwọn mùsùlùmí náà wà ńbẹ̀, àwọn oníṣẹ̀ṣe wọ́n ṣó babaláwo náà bẹ́ẹ̀, àmọ́ èyí tó pọ̀ jù ńbẹ̀ náà ni ti àwọn ìjọ aláṣọ funfun tó fi jẹ́ pé wọ́n fàáyà lọ́tún lósì. Àmọ́ Abike Jaganban ti wá béèrè àwọn ìbéèrè kan tó ṣe pàtàkì lórí fídíò tí Yinka Tnt gbé jáde. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nínú fọ́nrán tí máa mú wá fún yín yìí. Ọlọ́run Elédùmarè má jà tẹ́ o, má jà ṣìṣe o, má jà ṣe ohun tí gbogbo ayé yóò fi máa sọ̀rọ̀ gbá wa lọ́tún lósì. Kí ni Abike Jaganban sọ? Ẹ já gbọ́. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Àwọn ìbéèrè tí Abike Jaganban béèrè lórí fọ́nrán lórí fídíò tí Yinka Tnt gbé jáde. Lóòótọ́ a gbọ́ pé Yinka Tnt ti pull down fídíò yẹn, àmọ́ àwọn ọ̀rọ̀ yìí sì jáde látọ̀dọ̀ Abike Jaganban sí Yinka Tnt. Ẹ já gbọ́ àwọn ohun tó sọ. Báyé bá bàjẹ́ táwọn èèyàn ń bẹ̀ sí jẹ́ ṣó yẹ kí ìwọ tún fara kún wọn ni. Àmọ́ páyé ti sorí kodò. Mo gbọ́ kọ́ táwọn kan sọ pé ẹ̀yin ọmọ ọjọ́ mímọ́ àwọn ọmọ yín mu ọtí. So bẹ́yàn kan bá wá dá ẹ̀ṣẹ̀ ṣó yẹ kí gbogbo òlúkẹ́ kúkú dá kí gbogbo nǹkan kúkú bàjẹ́ sí ni. Ṣé bí kò ṣeé ṣe kátúnṣe wà ló yẹ ká máa gbàdúrà. Ó dàbí ọ̀rọ̀ òṣèlú ni péyàn kan wọbẹ̀ ń sìn yín. Wọn ò ṣe dáadáa nù wọ ọdún. Káwọn tó kù náà wá wọbẹ̀ pé ẹ jẹ́ ká kúkú bàjẹ́ sí. Bẹ́ẹ̀ náà ló ṣe rí. Nígbà tẹ́ ẹ̀ ń sọ pé àwọn kan wà ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni. A ní òpin ayé ládé kò sí nǹkan tá à ní rí, but does that mean everybody have to go that route? Bí wọ́n bá dé kó wá make that change kò tí ì pọ̀ jù. Tèmi àti ẹ bá débẹ̀ tá bá lè ṣe ìyípadà díẹ̀ kò tí ì pọ̀ jù. Ṣàbáríkòlò dẹ́dẹ́ ẹnu ara ẹ ló fi sọ pé ọmọ bíbí rẹ ni ẹ. Jẹ́ kán rí bíbí rẹ látara ẹ̀ tán, jẹ́ kó jẹ́ nǹkan tí màmá tó bí àti bàbá tó bí ẹ̀ tó bá jókòó wọ́n á lè sọ pé she's my daughter. Àwa la bí ọmọ tó ní kán fòbò báyé jẹ́, ọmọ tó ní kán fokó pààyàn, ọmọ tó ní kán máa pín òbò kiri. Ẹ̀gbọ́n ọkọ ẹ dú ẹ, kábùrú ọkọ ẹ dú ẹ, kélé dú ẹ, kò dókó ọkọ ọ̀rẹ́ ẹ, kò dókó òdóbó ọ̀rẹ́ ìyàwó ẹ. Gbogbo ẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ mo máa ń gbọ́. Nígbà tó tiẹ̀ yé mi tẹ̀ bóyá nǹkan kan ti go àmísìn bí ni mo ní parọ́ mo wo báyìí pé mi rò pé kíní iná máa mú. Ọláìtàláì ayọ̀ sọ́mọ́. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni. Nítorí ẹ̀gbọ́n mi. I spoke to him yesterday and I expressed my feelings. The other time when you tried talking to me about him, you know I told you shh, don't you dare come in between us. My matter with them is our matter. We're close. Tó ẹ kó ti wọlé nsìn ká ti gbé ẹ wọlé ní proper ó lè lẹ́nu ọ̀rọ̀. Ọmọ ẹ̀lẹ́ ní ẹlẹ́ ni ọmọ ẹ̀lẹ́ mi lè wọlé lọ́la. Mi kò sí big deal. Ṣé bó ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n wọ́n dá sí. Ó síbẹ̀ nítorí respect díẹ̀ tí mo ṣì ní fún I still spoke to him that can't you talk to her? Talk to her. She's doing too much. Gbogbo àwọn wòlíì tán pariwo tí kí lórúkọ lady alájà tí mo dárúkọ sí ó ní ẹ má pa ọmọ ọlọ́mọ ẹ má threaten. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni. Ọ̀rọ̀ ìbínú lásán tó kọ̀ bá ọ̀rọ̀ bínú ni nobody is threatening her life. Bó ṣe rí lára wọn ní bó ṣe gbóná náà kò ṣe ń sọ̀rọ̀ kò ṣe pé anybody wọ́n fẹ́ ṣe kíni fún Ọlọ́run nìkan ló ní ibi tó dẹ́rù kú máa wá yìí mo yẹ káwa yìí gan náà ká ti kú. Torí kò sẹ́mi èèyàn lọ́wọ́ èèyàn ọwọ́ Ọlọ́run nìkan lẹ̀mí wá wà òun ló nígbà
òun ló làkókò, òun ló fún wa, òun nìkan ló lè gbà. So àwa yìí àkínwó wà susceptible to such threats. Ìbínú tó ń bí wọn, and she's not someone that is remorseful. Ó ń ṣe ọmọdé náà, mo tó bá má gbàlagbà tó ṣẹ̀ṣẹ̀ ń sọ ilé fún ẹ, ó yẹ kó mọ̀ pé ó ti gbégbá kátikàti sórí nìyẹn, làbùkù ṣe ń kàn ẹ́. Bí ìlú bá dẹ̀ ti ń ró bàtà báyìí, wọ́n ní bó bá ń ró láròjù, ó ṣetán àti ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni. Check yourself. Tí nobody envies you. Tó bá láwọn kan envy ẹ, wàá wo class àwọn tán náà envy ẹ. Ṣo lè sọ́lẹ̀ lẹ́nìí káwa tún gbé, ká má rí èèwọ̀. Àwa lá lókù lásọ́lẹ̀. Káwa má rí aṣọ tí kìíní kan ti bọ́lẹ̀ ní aṣọ ìṣe owó àwò ní bá wọn wọrú ẹ̀ mọ́ láyé. Another 5 years, sis, you will sit down, you will look back, you will regret it. Mark it down. Èmi ni mo sọ. Torí kò sẹ́ni tọ́lọ́run ò lè jogún ọkùnrin tó bá tásìkò. Àwọn nǹkan kan wà tọ́lọ́run lè jẹ́ kó ṣe. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni. Bó bá jẹ́ oníṣẹ̀ṣe náà, ṣó lè ṣe é. Ṣó lè ṣe fáwọn oníṣẹ̀ṣe. Jọ́sẹ̀ báwọn èèyàn ṣe ń bí ẹ pé ṣó wọ́n lè wáṣọ ọ̀ṣẹ̀ṣẹ̀ yín, wọ́n wáṣọ ọ̀ṣun yín, wọ́n fi ṣerú nǹkan tó ṣe fáwọn KNS ni. Ó lè gbà á. Owó tí wọ́n wọ́ títa wọn mùsùlùmí, wọ́n wé ìjáàbù. Nínú ìjáàbù wọ́n wá ń fa àyà burúkú. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni. Àyà òbò nínú ìjáàbù. Ẹ jẹ́ ó burú jáì o, mi ní parọ́ o. Ó burú jáì gidi gan. Ibo mo ti rí. Ó pọ̀ ká má parọ́. Ó pọ̀ díẹ̀. Ẹ̀yin èèyàn, kí lè ròyìn lórí àwọn ohun tí Abike Jaganban ti fi ránṣẹ́ sí àǹtí Yinka TNT lórí fọ́nrán tí wọ́n ti fi àwọn ìjọ aláṣọ funfun tí wọ́n ti fi wọ́n ṣe yẹ̀yẹ́, tí wọ́n ti fi orin wọn, wọ́n ti fi àṣà wọn, wọ́n ti fi ẹ̀sìn wọn, wọ́n ti fi kọ orin fùrọ̀ àti gbólà. Remember to like, share and follow us. Ẹ drop comment yín. Thanks for watching.